Wala mú ẹjọ́ Mr. Leke Oyeniyi ní Ògbórí Ẹ̀fọ̀n compound jẹ́rìn àwàlà mẹ́jọ ẹ̀wà. A ti gbé gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé láti sọ̀rọ̀ yìí nítòbí nùbí tí a rójútu ẹ̀. Ó ní intermission tá ń bá bọ̀ wá sí agbolé àwọn jẹ́rìn. So nínú àwọn tó wá jọ lọ́gbọ́n tí wọ́n advice wa yẹn pé yọrọ ẹ má ṣe bẹ́ẹ̀. Agbolé tó ń mọ̀ dáadáa ni agbolé ńlá ni. Ẹ jẹ́ àlọ́. Agbolé jẹ́rìn ní Ògbórí Ẹ̀fọ̀n ní Ìbàdàn ní Marley ní sáìdì Ògbórí Ẹ̀fọ̀n. yà. Àwa gbéra wa pẹ̀lú ẹni yẹn àwa lọ sí agbolé wọn. Ara wọn tó jó lórí ẹbí a bá wọn sọ̀rọ̀. A nílẹ̀ Yorùbá gan ṣó yẹ ká lọ. Àwọn torí kí nǹkan lè yanjú a dẹ̀ rí gbogbo àwọn àgbàgbàgbàgbàgbàgbà àmọ́ àrí result tá fẹ́. Ẹlẹ́ẹ̀kejì aṣá wò pé kí ló lè yanjú ọ̀rọ̀ yìí la fi wá sí Oriyomi Hamzat and wọ́n dẹ̀ ẹ má ti gbọ́rọ̀ ìsáfẹ́fẹ́ ẹ jẹ́ àkọ́kọ́ sọ ọ́nà ká bá yín sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbìyànjú tó bí àwọn Oriyomi ṣe bá wa sọ̀rọ̀ tí wọ́n gbìyànjú tó àwọn mọ̀lẹ́bí ò jẹ́ kọ́rọ̀ yẹn work torí pé a mọ̀ pé Mr. Leke jẹ́rìn àtúmọ̀ ìpè ọmọdé ni àmọ́ bó ṣe jọ ọmọdé tó bẹ́ẹ̀ bá láwọn àgbààgbà lẹ́gbẹ̀ẹ́ ó yẹ ká máa tó sákìyèsí gbogbo tá à ń pè ní orúkọ family ó yẹ ká máa protect ẹ̀ ní táwa ń ṣe àmọ́ àwọn family wọn understand àwọn Oriyomi fa wọ́n dẹ̀ má ṣe lọ sórí afẹ́fẹ́ wọ́n dẹ̀ sì ti wá dáa wọ́n bá wa sọ̀rọ̀ bí a bí odidi wákàtí 4 àtúnrọ̀rọ̀ yẹn yanjú kí látún wá ṣe ó yẹ gbé wa sáfẹ́fẹ́ gbé wa sáfẹ́fẹ́ àwọn kan la fẹ́ pè sákìyèsí àwọn wo àwọn náà làwọn Ifá lakudi inukun wale yedin torí pé Islam ń ṣẹ̀sìn wàhálà nǹkan méjì lára nọ́ọ̀sì mi báyìí lé ní mo wá lórúkọ ẹbí ẹlẹ́ẹ̀kejì product wa nínú Islam kan ló ń lọ yìí ọmọ tó ń lo niqab tó ń lo full hijab báwo ló ṣe máa wá di ọmọ fa kò ní kó yẹ kó possible òun ni gbogbo ọ̀rọ̀ àǹtí Islam bá dẹ̀ bẹ̀rẹ̀ ọkàn la yanjú lóṣùgbọ́ tí o ti yanjú yìí ṣé ká tún wá ní àwọn mùsùlùmí tún bẹ̀rẹ̀ o torí ẹ̀ la fẹ́ kí wàhálà yẹn ṣẹlẹ̀ kí la máa ṣe kí ló lè gbóhùn wa sáfẹ́fẹ́ okay ẹjẹ́ àpè gbogbo àwọn fa torí pé nínú àwọn ẹjọ́ àti àròyé tí wọ́n ṣe wọ́n ní orí Facebook làwọn ti ríra wọn ní University of Ifa làwọn ti ríra wọn. page kan bẹ lórí Facebook tó ń jẹ́ University of Ifa àkọ́kọ́ ní bóyá kẹ́ bá wọn pé àwọn admin wọn ǹjẹ́ wọ́n ti ẹ̀ mẹ́ni tó ń jẹ́ Leke jẹ́rìn Ògbórí Ẹ̀fọ̀n àwọn òpin káti ẹ̀ gbé sórí afẹ́fẹ́ káwọn tó jẹ́ University of Ifa yẹn náà kó bá wọn fojú inú wò bí àwọn á lè pe àwọn family yìí ọmọ wa tó ń bẹ lákàtà wọn kó yọ̀ǹdẹ̀ fún wa wábí fún jà wábí fún kankan aforúkọ Ọlọ́run ọba bẹ̀ wọ́n kó yọ̀ǹdẹ̀ fún wa torí pé bìkan lọ́mọ yẹn ti wá tí ò ṣe dárúkọ ó dẹ̀ ní iye gbèǹdéke ọjọ́ tó wà lórí visa yẹn kó dẹ̀ gbọ́dọ̀ expire one ọmọ yóò dé Nàìjíríà rí ó wá kò dé Nàìjíríà rí látọ̀hún ló ti wá téèyàn bá fẹ́ wá for good 18 years téèyàn bá fẹ́ wá ṣé gbọ́dọ̀ family ẹ̀ ló yẹ kó dé sí ọ̀dọ̀ Leke Ọ̀túnba Leke jẹ́rìn ló dé sí èmi tí ẹ fi allegation kankan tán ní àwọn sọ bẹ́ẹ̀ nínú òfin ìwọ ni torí pé adájọ́ ló ṣe máa confam pé nǹkan báyìí ni àdẹ̀dákẹ́ ọmọlọ́mọ wà lọ́dẹ̀ for good 3 weeks ó pa fóònù àwọn ẹbí ò bá sọ̀rọ̀ ó dẹ̀ send address ibi tó wà tọ́mọ wà lákàtà ẹ sọ́kàn nínú àwọn ẹbí àti wá ṣe nítorí ìdùnnú ọ̀rọ̀ yìí ò yanjú láfi wá wò pé ok àwọn tó jẹ́ gbàgbàgbà nínú University of Ifa kí wọ́n jọ̀kún bá wa dá sọ̀rọ̀ yìí ògo wa nínú Islam kan ló ń lọ yìí that is one then nínú ẹbí gbogbo ẹbí ò faramọ́ torí pé nǹkan ló ti wá pẹ̀lú ọmọ wà lọ́hùn-ún nítorí ẹ̀wà kò ṣe dárúkọ kó má bà jẹ́ àkóbá fún wa fún ìdílé wa láti fọwọ́ pé ok àwọn tó ń jẹ́ olórí wọn bóyá tán bá gbóhùn yẹn sáfẹ́fẹ́ tán bá lè yọjú wá láti wá borúkọ fájẹ́ lakum dinukum waliya din kákan wà kí wọ́n ṣèrànlọ́wọ́ fún wa lórí ẹ̀ níta ìdẹ̀fẹ́ lọ́dọ̀ wọn náà nìyẹn ẹ yọ̀ǹdọ́ ọmọ fún wa ká lọ tọ́jú ẹ̀ ọmọ yìí ò ní right àti dúró sákàtà ẹ báwo ni tiẹ̀ ṣe jẹ́ torí ẹ̀ la fi wá bíbá ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ṣókí lọ́bi oge. ẹ jẹ́ n try torí pé ẹ sọ Yorùbá púpọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ sọ àwọn tí sì ń gbọ́ wa ó lè yé wọn jèmi lọ ẹ wá jẹ́ kémi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ kan tí ò yé dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ n tú bí n bá wá gbà kẹ́ ni mo gbà tí n bá gbà kẹ́ tún mi ṣe ẹ dákun àbúrò yín lẹ́ni yìí. bẹ́ẹ̀ni sà àmọ́ ńgbà tí ìfẹ́ délẹ̀ olóhùn mọ̀ mí ó deny mi. àbúrò yín ni kò gbé Nàìjíríà. bẹ́ẹ̀ni.
a ní dákọ̀ bí tí ń gbé bẹ́ẹ̀ni sá ṣùgbọ́n ìlú òyìnbó sá ni bẹ́ẹ̀ni sá pé àbúrò mi wà ń lu èbó tẹ́ ẹ ti jọ mọ́ ṣe dáadáa tí ó pè ní tẹ́ pé bẹ́ẹ̀ni ó sì wà lé ọkọ lọ́hùn-ún bẹ́ẹ̀ni sá ó sì ti bímọ lé ọkọ lọ́hùn-ún mẹ́ta obìnrin méjì ọkùnrin kan. ẹ sì gbọ́jà òun àtọkọ rẹ̀ pé wọ́n lọ Àtọ̀sán. bí ọdún tán tí mo tó fi bí gbogbo ọmọ mẹ́ta yẹn kò síjà láàrin òun àtọkọ ẹ̀ àmọ́ kí ni lékè òye ní ìwọ̀nù ayé ẹ̀ sí báyìí láti bí ọdún 5 ló ti kẹ̀yìn sọ́kọ bí kò gún lọ́bẹ bí kò ṣe nǹkan tí ò dáa bẹ́ẹ̀ni. ó wá di ẹrù lápá ìyá kálátọ̀ ọ̀hún kò bọ̀ tíya ni kò máa wà bàbá ni kò máa wà ẹbí ni kò máa wà. kò sì dé sọ́dọ̀ ẹbí kankan Àtọ̀sán. ó wá dé sọ́dọ̀ bàbá yìí bẹ́ẹ̀ni sá. wọ́n náà wọ́n pàdé ní Ifá University ní orí Facebook University of Ifá lórí Facebook ẹlẹ́ẹ̀kejì òun ló dífá fún un pé kó gba kó ṣẹ́fá that is number 1 ẹlẹ́ẹ̀kejì wọ́n ló ṣẹ́yìn bá dífá fún yẹn ok kátíà nǹkan méjìlá fẹ́ nọ́ọ̀sì ń sìn ok Ifá ti jẹ́ that is number 1 then number 2 baba aláwo kì í ṣe pé bóyá àmọ́ báwo ló ṣe gba ní kọ́ọ̀bù lórí ẹ̀ mo tún ti lo hijab. no tẹ́mi tiẹ̀ ń wò ni pé what is the connectivity as in báwo náà ṣe rìnnà pàdé báwo ni wọ́n ṣe ó ṣe jọra wọn ṣe hàn pé tí mo ń rò nìyẹn o ìfẹ́ ni mo ṣe ń wò pé tí wọ́n bá sọ̀rọ̀ ó súnmọ́ kó yàtọ̀ sí ní tẹ́ ẹ sọ. kí n má sọ̀rọ̀ jù bóyá ṣùgbọ́n mo dúpẹ́ pọ̀ náà wà níbí tọrọ bá kàn wọ́n. ẹ bá mi súnmọ́ microphone yẹn níta ẹ fẹ́ rí i pé kí wọ́n dá àbúrò yín padà fún yín ó ti tán kẹ́ ẹ tọ́jú àdẹ́kọ́dẹ̀ ẹ padà síbi tó ti wá. ẹ gbà pé bí àbúrò yín ṣe wà yìí wà ókè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni sá. to my own satisfaction o kò tí ì wà ókè mo ṣe fẹ́ because mo mọ̀ dáadáa láti kékeré kì mo í ti ṣe ọmọ mọ̀. tó ń yájú sí yẹn Kì í ṣe kọ́dọ̀ tó pẹ̀lú láti rí gbà àgbàlagbà fún fún. wọn rí wọn náà sọ bẹ́ẹ̀. tí ó bá jókòó sójú kan sá ó lè má dá sí ọ̀rọ̀ anybody láàrin Láti 3, 4, kékeré. 5 hours tó mo máa ka novel or tẹ phone but since I've known her kò tí pé 1 week she has changed totally sá lọ́rọ̀ níṣe ní ọ̀rọ̀ àti níṣe. so pé àbúrò yín pẹ́ dá mọ́ o bẹ́ẹ̀ni sá. ìrírí lójú lókùtọ̀ ẹ fi lè pe lábúrò yín. bẹ́ẹ̀ni sá bọ̀ ní ti wà ìjọba ọjọ́ àbí yẹn ti kúrò kò jọmọ rárá. kúrò mẹ́sà kò lè wojú èèyàn tẹ́lẹ̀. tẹ́lẹ̀ títí ò lè wojú mi sá. ọmọ tó ń sọ fún mi pé mi pélé kan nílé àlàpà ilé bàbá tèmi dà tó kọ́. look at. ẹ súnmọ́ microphone sir. ẹ káalẹ́ sà. ẹ kálẹ́ o orúkọ yín. orúkọ mi ni Oyèníyì Oyèlékè Jẹnríyìn. Ifá ṣe kínni. orúkọ mi nìyẹn lóró nídìí. ẹ jẹ́ àkọ́kọ́ mọ̀ díẹ̀. ẹ ṣeun bàbá mi ni late former Ọ̀túnba Balógun of Ìbàdàn land. bàbá olóyè Jẹnríyìn bàbá aláwo sì ni bàbá mi tí gbogbo Ìbàdàn sí mọ̀. so bàbá yín gangan ni bàbá Jẹnríyìn. bàbá tó bí mi gangan ni bàbá Jẹnríyìn. so bàbá mi dútó àwọn nǹkan kankan wọn kírun. má gbàlagbà yẹn wọlé sára tó jẹ́ kí mi náà padà sí ti fa o torí ẹ̀yìn àgbàlagbà sọ pé ń bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ dé gbọ́. ṣé kí bàbá tó bí iná ti kírun àbí lẹ́yìn tán bí kí bàbá tó bí mi ni wọ́n ti kírun nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ oyè ni wọ́n ti kírun. àwọn inú mi dùn pé àwọn tó jẹ́ bíi tó kù ní àgbààgbà ilé wa náà ti wọ́n wà níbí báyìí. wọ́n wà níbí pẹ̀lú wa. wọ́n wà níbí pẹ̀lú wa tí wọ́n lè máa ṣe rí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ. nípa pé kí lórúkọ Fátèmi lẹ́nu mo jẹ́ kí n lọ sí ìjà nìyẹn. so bàbá mi jẹ́ Abdullahi nígbà tí wọ́n wà láyé Muslim tèmi gangan Idris lórúkọ mi ṣùgbọ́n ẹ̀dá lè fẹ́ rìn bákan kó rí ẹ̀ mọ́ gbà fún. I work with University College of Hospital UCH lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àwọn many iṣẹ́ síra wọn ṣá ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ lọ pé ibi tí ẹ̀dá ọba sọ òrùka náà ni ó sọ ká kò sọ gbọ́n. so invariably Ifá yìí ṣe àṣàwọ̀ nílé wa abínibíni so lórí àárín yẹn nìyẹn sá. kí ni qualification yẹn sá. national diploma sá in public administration. ok ẹ máa sọ̀rọ̀ lọ. so lórí ẹ̀sùn tó wà nílẹ̀ kí Ọlọ́run kó má jẹ́ kí a rí àdó mọ́ mo mọ arábìnrin Títílayọ̀ Àyìnà Ọ̀dọ́lé ní online mo ti mọ̀ gẹ́gẹ́ bí babaláwo Ifá University èèyàn pọ̀ ń bẹ and it's an avenue for anybody to learn because it's a place tó jẹ́ pé ẹni kankan á bring knowledge sí ibẹ̀ ni mo ti mọ arábìnrin yìí bí a ti tó knowledge tèmi ti ní pé yes I have little knowledge about Islam tí mo dẹ̀ sì kọ́ ìwọ̀nba fá tí mo lè kọ́ náà a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan kì í ṣe gbogbo nǹkan tí a máa ń sọ fún yẹn náà lè jẹ́ òtítọ́ bí o sọ pé kéèyàn náà ṣe kíni
kọ́ wá òtítọ́ ẹ̀. So bá ń sọ̀rọ̀ ó máa ń observe ọ̀rọ̀ mi wípé there are some hidden truth nínú gbogbo nǹkan táwọn sọ pé ó ń jẹ́ ẹ má bínú nínú gbogbo nǹkan táwọn sọ pé ó jẹ́ ẹ̀sìn bó ṣe wà nínú Ifá ló wà nínú Islam ló wà nínú Christianity tó jẹ́ pé wọn ò ní sọ fún ẹ àfikún owó àmọ́ fún ẹ. So nínú sọ̀rọ̀ sí mi bóyá bẹ́ẹ̀ ló ti wá ráyé mo ṣe máa ń sọ̀rọ̀ ó dẹ̀ inbox mi báyìí òun náà ló béèrè pé báwo mo ṣe mọ̀ nípa àwọn kan báyìí àwọn ọ̀rọ̀ tí ẹ pé ó pamọ́ tí àyè òpèlò máa sọ láfẹ́fẹ́ ni àfi tẹ́ bá gbọ́ wà láàyè lóko mọ̀ yóò máa fẹ́ takọ̀ àwọn kankan báwo mo ṣe mọ̀ nípa nǹkan báyìí background mi Islam ni mo dìtò àwọn nǹkan kọ̀ọ̀kan Ifá ni ìyípadà sí o ló wá ní ohun tó ń ṣe wà bẹ́ẹ̀ nìkan ń bẹ nífẹ̀ẹ́ bàbá yẹn ń jẹ́ bàbá lọ́jà àfẹ́ lónìí yìí pé bàbá yẹn ti dáfá fóun rí bí wọ́n sọ pé apẹ̀tẹ̀ bíi Ifá lòun yẹ mọ̀ pé private life tango náà sì wà nígbà tó lè explain further lórí àárín yẹn but n tó wà ní challenges níwájú òun at the moment ni wípé àwọn ti ń process stay àwọn for years tí kò work out truly ó wà nínú nìkan ọ̀gùn tó ń gbà yẹn but àfẹnú tí mo ti mọ́ ní inú Ifá university yẹn ok bí ká gbìyànjú bóyá lọ́n lè fún wa ṣe lórí ẹ̀ ọjà sì dábàá tó tọ́ ọjà ṣe ètùtù tó yẹ ká ṣe lórí ẹ̀ ọ̀yà lọ apply ọjà apply lẹ́ẹ̀kan ọlọ́run dẹ̀ ṣe tí kíní yẹ bó ṣe ń lọ fa tó fi ń sọ pé asylum ló ń lò tó níbẹ̀ láti jọ bẹ̀rẹ̀ tí àtijọ́ ń sọ̀rọ̀ papọ̀ but nígbà tí ó wá sọ pé babaláwo kan tí bá fún òun yẹn pé wọ́n ní apẹ̀tẹ̀bí lòun ó lóun dẹ̀gbọ́ kọ́ òun kalẹ̀ pé ìrìn àjò wọn àti ẹ̀ báyìí o òun ò lè jọ lọ mọ́ o wọ́n ní babaláwo ni kó wọn lọ fẹ́ o ó jẹ́ ti mọ àwọn babaláwo tó pọ̀ tí bá wọlé fóònù ẹ̀ àwọn babaláwo tó ń bẹ lórí nífẹ̀ẹ́ list ẹ̀ ju tèmi gan lọ because títí ó wá láti Christian background ní Esther gangan lórúkọ ẹ̀ ìgbà tí ó fẹ́ ẹni tó fẹ́ ní London yẹn ó di ní mọ́tàlá so ó ti mọ àwọn ètò pọ̀ kó tó di pé ó mọ̀ mí wọ́n ló dẹ̀ sì mọ̀ mí tó òun ti pọ̀ kọ́ kalẹ̀ pé àwọn olè jọ lọ mọ́ o nǹkan kan pé babaláwo náà ní kó wọn fẹ́ o mẹ́ẹ̀kan so níbi tí afẹ́rẹ́ ti bá ti pé àwọn akọ́ dábàá fún mi pé òkè lórí ní stay wọn yẹn ìmọ̀ kọ́ wọn dábàá fún mi kọ́ fẹ́ babaláwo so I'm talking of about 5 years ago 2016 láti jọ wà lórí ẹ̀ nǹkan kan láti wà ló ti wà yígà láti wálé mo ní rárá o má wálé o bí a kò mọ̀ pé gbogbo tí ó ṣẹlẹ̀ náà lélẹ̀ má wálé ó dẹ̀ ní òun sọ fún dádì òun sọ fún mi but nǹkan kan ok ó fún mi nọ́mbà wọn mi kí n pè wọ́n kí n bá wọn sọ̀rọ̀ Amẹ́ríkà ní dádì àti mọ́mí ẹ̀ wà òun wà ní UK so mo try to reach mọ́mí bẹ́ẹ̀ wọn jọ ní compromise pẹ̀lú mọ́mí and dádì ni mi ò mọ̀ so mo try láti bá wọn sọ̀rọ̀ láti gbà yẹn wọn ò respond pé àwọn rẹ́jà ti gbọ́ ọ̀rọ̀ mi so kí n sá máa fa ọ̀rọ̀ ọ̀gùn sá yes ó ń rí lura wọn online láti rí lura tí jọ ń sọ̀rọ̀ bí ká send message àwọn ká ṣe fídíò kọ̀ even ìyàwó mi mọ̀ kó tó ti kó wálé tí wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ rí. ṣé ìyàwó ọkọ òun tó fẹ́ fẹ́ ọ àṣọ ìyàwó mi mọ̀ pé yes mo fẹ́ fẹ́. ok tí mo fẹ́ mọ̀ náà nìyẹn pé ṣé ìyàwó yín mọ̀ àsọ̀rẹ́ yín ni àbí àṣìyàwó tẹ́ fẹ́ fẹ́. ó mọ̀ pé mo fẹ́ fẹ́. ok but gbà tó di pé ó fẹ́ wá sílé ó ti fẹ́ wálé yẹn láti bóyá bíi 2020 ní last year but due to COVID tó ṣẹlẹ̀ kò lè wálé mọ́ mo yẹ di lọ́dún yìí tó ń ní òun fẹ́ òun wá sábà lé dandan títí má wálé o má wàá sọ mí lẹ́nu o wíwò mo tún bá fà pé kó máa lọ sí US lamẹ́ríkà lọ́jọ́ àwọn parent ẹ̀ pé kó máa lọ síbẹ̀ kó lọ sọ lóde ńbẹ̀ ó ṣàní rárá pé òun tó ń ti kú Nàìjíríà for 18 years tí wọ́n máa wá sílẹ̀ wá wọn mọ́ nǹkan kan. gbàtẹ́ ní ọmọ wálé yẹn tẹ́ẹ̀dẹ̀ ti fi hàn ìyàwó yín pé ẹ fẹ́ fẹ́ níbo ni ẹ wá ti fẹ́ pàdé ẹ sẹ́yìn tí múra àti lọ. ẹ má misquote mi sá wọ́n jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù kì í ṣe pé mo fi hàn ó ti wálé tẹ́lẹ̀ rí o. no ẹ ti fi hàn ìyàwó yín lórí fóònù ẹ dẹ̀ ni ó má wálé so how do you plan to meet her nígbà tó yẹ pé ẹ fẹ́ kó wálé sẹ́yìn fẹ́ lọ bá lọ́ọ̀ ni àbí. no mi ò ṣe ẹ àjọ fi ṣe kọ̀ sórí pé àwọn fẹ́ lọ mo fẹ́ travel rí tèmi but ẹ̀rù àwọn parent náà ní báyìí pé má wò wá sílé lọ sí US lọ́dọ̀ àwọn parent ẹ̀. ṣé ẹ fẹ́ lọ pàdé ẹ̀ bẹ́ẹ̀ ni. no bó o dẹ̀ ti wá fẹ́ rí ẹ tẹ́ fẹ́ fẹ́. asa gbà tí o ti sì pé ẹni agreement wà láàrin mi àtàwọn parent ẹ̀ ni mo sọ pé kó máa lọ sọ́wọ́ ọ̀dọ̀ wọn láti jẹ́ pé wọ́n jọ kó lọ sọ lóde ńbẹ̀ so ó jẹ́ book visa ẹ̀ òun náà ló sọ pé ẹ̀ kú tọ́nu ló lè gbà wọlé. mo bẹ̀ dákun. Ikeji 88.7